àmọ̀ tó kíra wa káàbọ̀ sórí ètò yìí o gbogbo ẹ̀ tẹ̀ ní àǹfààní ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ní àǹfààní tẹ̀ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáńlá ayé pátápátá ọmọ ohun tó a fẹ́ kíra wa lórí Alhaji Abdulrahman Oríyọmí Amsa tí Ọlọ́run bá ní kí wọ́n fi wọ́n lẹ̀ nínú ìgbèkùn tí wọ́n wà àti olórí ayaba ìyẹn ayaba àná olórí Naomi tí wọ́n fi wọ́n lẹ̀ nínú ìgbèkùn tí wọ́n wà tá a bá ní ká máa fò sókè pé inú wa ń dùn ẹ̀já ìwòrán náà méjì ẹ̀já dúpẹ́ pé olóore kù sí pọ̀ ọ̀kà ká dúpẹ́ ẹ̀yún ẹlẹ́ẹ̀kejì ká sì máa fi kẹ́dùn àwọn ọmọ tó bá ṣẹlẹ̀ yìí lọ tó ní mọ̀ pé Alhaji Oríyọmí Amsa gan nígbà tí wọ́n jáde inú wọn ò dùn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn àwọn ọmọ kéékèèké àtẹ̀rúṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gbogbo àwa tí àwọn ń bá Alhaji Amsa Oríyọmí tá à ń bá wọn yọ̀ wọ́n fi wọ́n lẹ̀ ẹ dákun ẹ má jà á yọ̀ láyọ̀ jù ẹ jẹ́ á yọ̀ níwọ̀nba torí pé bí ayọ̀ wọn bí wọ́n pọ̀ jù tá à ń fò sókè àwọn tí nǹkan wọn bàjẹ́ àwọn tó mọ wọn kú àwọn tí wọ́n bá wàhálà yìí lọ kí lẹ lérò pé wọ́n máa fi ọkàn rò àti kí ni ohun tó mọ̀ ṣẹlẹ̀ sí wọn nínú ilà ìlónú ayé àwọn ọmọ tó bá ṣẹlẹ̀ yìí lọ àtàwọn òbí wọn kó má dàbẹ̀ ni pé bóyá inú wa ń dùn wípé nǹkan báyìí ṣẹlẹ̀ sí wọn ìdí nìyẹn tí mo ṣe pé ẹja ń yọ̀ níwọ̀nba àdúpẹ́ pé wọ́n fi Alhaji Amsa Abdulrahman Oríyọmí wọ́n fi wọ́n lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìdí ni wọ́n fi wọ́n lẹ̀ o wọ́n ní gbogbo ètò tí wọ́n bá ṣe lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tá a mọ̀ sí rédíò wọn ò gbọ́dọ̀ sọ nípa àṣẹlẹ̀ yìí torí pé ọ̀rọ̀ yìí ń bẹ nílé ẹjọ́ ẹ wá dákun mo rọ̀ yín ẹ dákun mo bẹ̀ wá gbogbo àwọn olólùfẹ́ Alhaji Abdulrahman Oríyọmí Amsat tá a sì fẹ́ràn ìyá wa Naomi mo bẹ̀ wá ẹja ṣe níwọ̀nba ẹ má jà á tún dá wàhálà sí wọn lọ́rùn torí èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwa gan la dá wàhálà lẹ̀ sí wọn lọ́rùn o ẹ má jẹ́ ká wá tún fi ọ̀rọ̀ tí ò yẹ ká sọ ẹ má jà á fi dá wàhálà míì sí wọn lọ́rùn torí wọ́n ní kí wọ́n má sọ nípa àṣẹlẹ̀ yìí rárá nígbà tọ́rọ̀ ṣe ń bẹ ilé ẹjọ́ kó lè dá yín lójú ẹgbọ́n ohun tí amòfin tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ ohun tábòfin ó sọ fún wa kó lè dá yín lójú pé wọ́n ní Alhaji Oríyọmí mọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí amòfin wa ẹ dákun kí ni wọ́n sọ nílé ẹjọ́ ọ̀hún. ìbéèrè tí a gbé wá síwájú ilé ẹjọ́ wípé kí wọ́n fi Oríyọmí Amsat sílẹ̀ kí wọ́n fún ní òmìnira that is contract ní bail pending the time tí ìjọba bá rò wípé àwọn fẹ́ fi ẹ̀sùn kankan kàn án níwájú ilé ẹjọ́ tó lágbára láti wo àwọn ẹ̀sùn yẹn pé kí wọ́n fi sílẹ̀ òní ni ilé ẹjọ́ ka àbájáde ìwé tí a gbé wá síwájú ilé ẹjọ́ adájọ́ dẹ̀ ti sọ wípé òun fi sílẹ̀ on bail pé kí àwọn shorties méjì tí wọ́n gbajúmọ̀ nílùú Ìbàdàn pé kí wọ́n dúró fún bóun náà ò dẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan lórí ẹjọ́ yẹn nínú radio station náà àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ìsèyí o kò sí nǹkan kan níwájú ilé ẹjọ́ because níta gbé wá ni pé kí wọ́n fi sílẹ̀ on bail ìyẹn náà wọ́n dẹ̀ ti gbọ́ ní ìsèyí àfi tí wọ́n bá tú tíjọba bá tún sọ wípé àwọn fẹ́ kí wọ́n jẹ́ ẹ̀sùn kankan wọn ò dẹ̀ tí ì fún wa níwèé yẹn àwa náà kàn gbọ́ bẹ́yìn ṣe ń gbọ́ ni. dókítà ṣé ó ní freedom láti ṣètò kankan lórí program yìí. ó lè ṣètò ẹ tí ò bá ti ní í ṣe pẹ̀lú ẹjọ́ tó wà nínú kóòtù. Adékúnlé Ṣọ́balójú lórúkọ mi. ìjẹ́ ti gbọ́n tábò fún wa sọ gbogbo pátápátá nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí Amsat tá a fẹ́ kí wọ́n kó sínú wàhálà tá a tún fẹ́ kí wọ́n kó sínú ìdààmú ẹ jẹ́ káwa náà ká ṣe kí ni ká dẹnu wa mú ẹ má jà á sọ pa àṣẹlẹ̀ yìí ẹ̀já gbéṣẹ̀lẹ̀ yìí ti sẹ́gbẹ̀ẹ́ kan dìgbà tíjọba ó tú ẹjọ́ yìí jáde lẹ́yìn ìwádìí wọn ẹ má jà á tún dáràn míì sí Alhaji Oríyọmí Amsat lọ́rùn Alhaji Amsat Oríyọmí ìyáàfin Naomi principal ilé ẹ̀kọ́ Islamic iléèwé ẹ dákun àbáyín dúpẹ́ àbáyín yọ̀ pé olóore ní ẹ̀kú sípò ọ̀kà bákan náà ọlọ́run
ọlọ́run ò ní sọ yín lórúkọ tí ò dáa àwọn tíṣẹ̀lẹ̀ sì kàn náà àbá yìí kẹ́dùn gbogbo àwọn òbí ọmọ tíṣẹ̀lẹ̀ yìí kàn tí wọ́n bá ṣẹlẹ̀ yìí lọ àbá yìí kẹ́dùn ìrònú yóò tún ní wáyé láwùjọ wa mọ́ o ọlọ́run ọba láàánú yóò mọ̀ fìṣọ́ ẹ̀ṣọ́ nìkankan wa o Alhaji Oríyọmí Hamzat mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ o iléeṣẹ́ Àgídìgbò ní bàjẹ́ láṣẹ Elédùmarè mo dé bí mo dúró o àlórógun àkóbá o ó dìgbà ire.